ìmáàmù Ògbómọ̀ṣọ́ ọlọ́run yóò jẹ́ ká rí mẹ́sẹ̀gì mi yìí ẹnu ìgbà tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ ariwo mùsùlùmí ni wọ́n ń pa wípé àwa mùsùlùmí là ń ṣe léyìí ó yẹ ká ẹ ti jáde ìlú yín lógún ń kó yìí gbogbo ènìyàn lórí tí wọ́n ń ṣe ọrùn ènìyàn báyìí tí wọ́n fi àǹkọ́rọ́ tí wọ́n fi kọ́ lọ́rùn wọ́n sì pa á lẹ́ẹ̀kan ṣoṣo kìí ṣe pé wọ́n kùn lórun o àti mùsùlùmí ló ṣe àti mùsùlùmí kọ́ ló ṣe àti yorùbá ló ṣe àti fúlàní ló ṣe gbogbo ẹnikẹ́ni tí ìbá ṣe olórí ẹlẹ́sìn olórí gbogbo ayé ni ó yẹ kẹ́ ẹ ti jáde kí gbogbo wa ká gbọ́ condolence message yín kí gbogbo wa báyìí ká gbọ́ condolence message yín káwọn èèyàn wa máa bú yín bí wọ́n ṣe ń bú wa yìí àbí ẹ̀ mọ̀ pé wọ́n ń bú wa ni ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹ̀ mọ̀ pé wọ́n ń bú wa àwọn bírọ́dà yín náà kọ́ àwọn ìran yín náà kọ́ kùránì yín náà kọ́ kí lẹ wá dákẹ́ fún àtẹ̀yìn àti Dr. Sarafudeen kí lẹ dákẹ́ fún kí ni nǹkan tẹ́ ẹ dákẹ́ fún ṣé kò sí àyà ẹyọ kan ṣoṣo tó kọ̀ǹdẹ́mù kínní yìí nínú kùránì ni kẹ́ ẹ wá sọ wípé gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣe léyìí o nínú ìsìláàmù ò fọwọ́ sí i kùránì ò fọwọ́ sí i ọlọ́ọ̀bọ ò fọwọ́ sí i ànábì ò fọwọ́ sí i ẹ sì dákẹ́ àtìmọ́ọ̀mù ọba àtìmọ́ọ̀mù aráàlú àtìmọ́ọ̀mù ìjòyè ẹ jáde kẹ́ ẹ sọ̀rọ̀ Christian lẹ́ni tí wọ́n pa ẹ wo bàbá Akéwùgbà Gold ẹ wo bó ṣe ń ké ya èébú ni wọ́n bú bàbá ń lójoojúmọ́ wọ́n bú tìyátìyá wọ́n bú ti bàbá Oríyọmí ẹ wo bí wọ́n ṣe ń bú wọ́n lálábòsí ni wọ́n lòun ló gbé gúnmí kan wá ṣùgbọ́n ọmọ aráyé tiẹ̀ rí pó ṣáájò ìmáàmù kí ló dé ẹ ṣáájò